láti pé akọrin àkọ́kọ́ tí we are going to first ministration. Ẹ dákun ẹ bá mi pàtẹ́wọ́ fún Jésù dáadáa nígbà tí a ó mọ̀ pé Ṣọlá lórí gangan. Ẹ bá mi pàtẹ́wọ́ fún Jésù dáadáa. Please put your hands together for Ṣọlá lórí gangan. Àwọn èèyàn wa ò pàtẹ́wọ́, ó dà pé ẹ̀ tí ì mọ yìí. Pàtẹ́wọ́ fún Jésù dáadáa. Pàtẹ́wọ́ fún Jésù dáadáa. Hallelujah. Hallelujah. You test Mike. Hallelujah. Hallelujah. Ìwọ kan wo ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ ẹ. Sọ pé ṣé wọ́n máa ṣe dànsákì lálẹ́. Sọ fẹ́ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ pé ṣé wọ́n máa ṣe dànsákì lálẹ́. Celebrate my daddy in the Lord for me. Daddy, I celebrate you. Pé ẹ kàn fàyè gba àwa ọmọ kéékèèké. Èmi sọ bí ọmọ wòlíì. Gbogbo bí tẹ́ bá dé àtẹ̀yìn àtẹ̀ràn yín. Ọlọ́run máa fàyè gbà yín. I celebrate my brother Adli Samba. I celebrate you, sir. God bless you. And to my brother, my friend, Omoba, bless you. Àkókò lórí gangan. Ọ̀rẹ́ mi ni o, but ó máa sọ pé ọmọ ọ̀rẹ́ mi ni o. I celebrate gbogbo àwa akọrin tí wọ́n ti pè. And ẹ bá mi pàtẹ́wọ́ fún Apataewi. Ẹ bá mi pàtẹ́wọ́ fún. O ti mọ bó ṣe máa rí nsìn. Àti ṣe concert ó easy, Ọlọ́run ló máa fi ń rọ̀yàn lọ́rùn. Ṣùgbọ́n mo sọ bí ọmọ wòlíì tí Ọlọ́run bá fi àyè gbà mí. Ní ilé tó bá Ọlọ́run máa fi àyè gbà ẹ́. Volume. The keyboard. God bless you, sir. Ta ló dàbí rẹ láyé àtọ̀run kò sí o. Ta ló dàbí rẹ láyé àtọ̀run. Ìwọ náà máa ṣe dànsákì níbi tó wà yẹn. Kò sí o. Kò sí o. Ó dẹ̀ tí ì sọ̀rọ̀ jẹ́ k'Ọlọ́run dá voice tiẹ̀ mọ́ o. Ta ló dàbí rẹ. Mí àwọn wòlíì Ọlọ́run tó ju gbogbo ẹ̀dá alààyè lọ. Ó yìgìyìgì olú ọ̀run àtòbàjáyé ẹlẹ́dà ohun gbogbo. Gbogbo àgbáyé àbámọ̀ríkì rẹ. Ọ̀run ohun ayé kún fún o. Ó dẹ̀ tí ì sọ̀rọ̀ níbi tó wà yẹn o. Ọ̀run ohun ayé gò rẹ torí pé ẹgbẹgbẹ̀rún
hello gbé ojú ẹ sókè níbi tó wà yẹn ká tó lọ bẹ̀rẹ̀ sí í jó wà ní àánú ni mo rí gbà o mi ò lóhùn ìṣògo àánú ni mo rí gbà o mi ò lóhùn ìṣògo mi ò máa dúra gbígbà nípa táwẹ̀ mo yà ọ̀lẹ ìwà mímọ́ mi ò gbé wọn àmọ́ o síbẹ̀síbẹ̀ èmi gangan ló kọjú sí tó ṣe lóore bàbá aláàánú mi gbèsè ọpẹ́ mi pọ̀ mi ò lè san tán. Àmọ́ o síbẹ̀síbẹ̀. Ṣé ohun tó dẹ̀ lè ṣe ló ń ṣe yìí? Ṣé nǹkan tó lè ṣe ló ń ṣe ṣá? Bàbá aláàánú mi. Ẹ gbọ́ mi dáadáa, ẹ gbọ́ mi dáadáa. Ọlọ́run tí ò kì í jẹun, àwẹ̀ mélòó ló fẹ́ fi dẹ́rù bá? Bàbá tí ò ń sùn, ìṣọ́ òru wo ló ń ṣe tó fẹ́ fi ẹ̀ǹtáìsì ẹ̀? Ìwọ kàn gbé ọwọ́ ẹ̀ sókè níbi tó wà yẹn. Máa wò ó kó o dẹ̀ máa fi inú ṣe dànsákì. Àánú láyé mi rí gbà o. Ọlọ́run gbọ́ mi ò lóhùn ìṣògo. Fún odidi oṣù mọ́kànlá, àánú ni mo rí gbà o. Àìmọye àwọn tó ti sọnù, mi ò lóhùn ìṣògo. Mi ò máa dúra gbígbà nípa táwẹ̀ mo yà ọ̀lẹ. Ọlọ́run gbọ́ ìwà mímọ́ mi kò gbé wọn àmọ́ o síbẹ̀síbẹ̀ ní gbogbo àgbáyé ó kàn kọjú sí mi ó ṣe mí lóore. Bàbá aláàánú mi ẹ má ṣe o. Gbèsè ọpẹ́ mi pọ̀ mi ò lè san tán àmọ́ o síbẹ̀síbẹ̀ wọ́n ṣèwọ̀n tí mo lè ṣe ṣé ohun tẹ̀lé tó lè ṣe ló ń ṣe ṣá. Bàbá àlà. Hello ó rọ̀ mí lọ́rùn ó rọ̀ mí lọ́rùn gan-an bọ́ mi ò jẹ́ntù sáńbà dẹ̀ mọ̀ pé mi ò jẹ́ntù ṣùgbọ́n ẹja ṣe báyìí mo fẹ́ kó gbọ́ oríkì Ọlọ́run bóyá tèmi bá ti kì í bóyá ìwọ náà àtún lè kì í. Hello mo ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ ni o náà ṣó o ti mọ bó ṣe máa gbé dànsákì fọ́lọ́run ẹ jẹ́ kí percussion yẹn kó wà ní àwọn mọ́nítọ̀ yìí kó wà ní àwọn mọ́nítọ̀ yìí ìwọ wá dìde dúró lórí ẹsẹ̀ ṣó wá rí ìkejì mo fẹ́ kó o mú etí aṣọ wàá dábí tó wà rú ni o hello sir wàá ṣe kí ni ẹ gbọ́ mi dáadáa sir ẹ gbọ́ mi sir. Dádì mo ṣe research nínú Ọlọ́run dé level kan mo discover wípé níbi tí àwọn
àwọn àgbààgbà mẹ́rìnlélógún ti yin Ọlọ́run yẹn sà. Mi ò mọ irú ìyìn tó fẹ́ fún Ọlọ́run. Mi ò mọ sà. Àjọ̀nú mi ò irú àjọ̀nú tí ò sí lọ́dọ̀ Ọlọ́run. Èmi lórí méjì, èmi ní ìwòsàgbà àtàrí, èmi ní ìyẹ́ mẹ́fà, èmi oríṣiríṣi tí wọ́n dẹ̀ ń yìn. Ṣùgbọ́n tó bá ti wá rẹ́dì àti yin Ọlọ́run tá à ń sọ yìí, wàá dá confusion sílẹ̀. Kí mo ní kó dá sílẹ̀? Kí ni mo ní kó dá sílẹ̀? Tí Ọlọ́run máa fi mọ̀ wípé ẹ̀yin áńgẹ́lì níbi tẹ́ ẹ dé yìí, ẹ dúró báyìí. Ṣọlá ti fẹ́ gbé gángan, ti fẹ́ lùlù, ẹ jẹ́ ń gbọ́ ohun tó fẹ́ sọ. Ẹ jẹ́ ń gbọ́ ohun tó fẹ́. Ó yá pariwo ògo nínú òun. Ẹ wo, ẹ má jẹ́ kí àwọn mẹ́díà kan dá wa dúró. Hallelujah. So dẹ̀ tí ìmọ̀ bó ṣe fẹ́ gbé dànsákì náà. Wo mo fẹ́ kó o mú etí aṣọ ẹsẹ̀. First one, number one. Mo fẹ́ kó o mú etí aṣọ ẹsẹ̀. Ó yá. Òbí àgàtà jìtì. Òbí àgàtà jìtì. Àní bàbá. Bàbá ẹnìkan ní bàbá. Òbí àgàtà jìtì. Ọba lórí ayé, ọba lórí ọ̀run. Aláàfin àjíkí, aláàfin àjíkẹ́. Ológo dídán, ẹlẹ́rù níyì. Ọ̀kàkà òkìkí, òkìkí ọ̀kàkà. Ọba àná, ọba òní, ọba ọjọ́ gbogbo. Olóyún ara rẹ̀, ó gbẹ̀bí ara rẹ̀, ó sọra rẹ̀ lórúkọ. Ọlọ́run mímọ́, bàbá àgbà, arúgbó ọjọ́, alágbá ńlá, alágbàlá déwúre. Olórí kì í ẹgbà àgbègbè ni. Eléjì ìlú kára bí àjèrè. Ọlọ́run àìkú, ọlọ́run àìṣà, ọlọ́run àìdíbàjẹ́. Arúgbó ọjọ́, ajáde máma tán nílé ni. Níbàlejò wá ohun tó nílé máa jẹ. Ọlọ́run ìrànlọ́wọ́, ọlọ́run àwọn ọmọ ogun. Olóore ọ̀fẹ́ jùlọ ní bàbá. Àjíǹde àsìkò, alágbàlá ìmọ́lẹ̀, alágbàlá ògo. Oníṣègùn ńlá, ọba tó lọ tó bọ̀ tí kò kúrò lójú kan. Aṣòro kọlù bí òbírí gbígbẹ. Àbáta ayérayé, ọmọ aládé àlàáfíà. Hello, àti ìbẹ̀rẹ̀. Ṣé ó ti sún ẹni? Hello, mo fẹ́ kó wá gbé dànsákì yẹn báyìí.
tó o bá ti rí èèyàn tó jójú ẹ lọ ó sọ fẹ́ pé kó o ní sùúrù di next year nìyẹn. Samba ṣe bẹ́ẹ̀ mọ̀ pé mi ò gentle. Hello mi ì tí ì bẹ̀rẹ̀ mo kàn warming up ni orí èṣù burú lóru ìní ohun tó fẹ́ ká míìsì ní àwa ọ̀dẹ̀ ní míìsì ẹ̀ gbogbo ẹ̀dá àlàyé tó mọ̀ pé ó fẹ́ yàn ó yà mọ́tí. Kí làwọn fọ́ bá pè ọba o ọba hello mo fẹ́ kó o máa sọ̀rọ̀ kí àwọn ọ̀run mọ̀ pé ìwọ náà sọ̀rọ̀ má dúró dìgbà táwọn èèyàn á gbérí bí mo ní sẹ́ kí làwọn fọ́ bá pè ọba. Tí ìjó kí làwọn bọ̀ bá pè ọba o ọba láṣẹ ọba. ẹni olúwa ṣe lóore òkó náwó sókè. ó ṣe mí o ó ṣe mí o. Ó ṣe bí o, ó ṣe bí o. Mo dúpẹ́ lọ́wọ́ Jésù Olúwa. Ó dẹ̀ tí ìjó hallelujah. Ṣé mo ṣe lè yí mọ́? Èmi ọlọ́kọ́lé alájà mẹ́rin. Nígbà tó jáde láyé. Mo dúpẹ́ lọ́wọ́ Jésù Olúwa. Olúwa Olúwa Olúṣọlá máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Olúwa Olúwa èmi máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Bàbá dúpẹ́ lọ́tọ́. Àti ìbẹ̀rẹ̀ à ń ṣe rìhásà lọ́wọ́ ni o. Mo ò ṣeré sẹ́. Wẹ́rẹ́ ló bá wa ṣe. Wẹ́rẹ́ ló bá wa ṣe. Hello. Fi hàn pé léwì nìyí mú etí aṣọ yẹn ilé ni mo wà tí mo gbọ́ kìkì olúwa mi. Akiri ṣore aṣore kiri o bàbá mà kí iṣẹ́ o.
bàbá mà kì í ṣe o. ó ò tí ìjọjọ́ yẹn o mú etí àṣẹ báyìí mú báyìí. Olórí ayé Elédùmarè àtòbájáyé yọ Excellency kábíyèsí ìwọ ṣáá lọ́pẹ́ yẹ ìwà lọ́pẹ́ yẹ. Olórí ayé ọba lóko ẹgbà. Olórí ayé bàbá àgbàlagbà kábíyèsí ìwọ nìkan lọ́pẹ́ yẹ. Ẹni bá ti ní Jésù olóhun gbogbo àárọ̀ ní bá ní ṣe o mo yin bàbá àgbà òrùlé ńlá tó borí òde àgbáyé ọba abánimúlẹ̀ mọ́mọ́ dání kẹ́kẹ́kẹ́kẹ́ nínú ọlá o ọlọ́run ìgbà ìwáṣẹ̀ mo mọ̀ pé mi wá o bàbá ọ̀run ẹgbà mo mọ̀ pé mi wá o bàbá ọ̀run ẹgbà. Ókè kò sí táìmù ti lọ ijó ni májẹ̀mú mi. Ẹjọ́ àjẹ́ ijó. Ijó ń dá. Ọmọba bá mi sun rárá sọ́lọ̀ ní 1 minute. Pátápátá parí ọ̀la adáná finá jẹ akọ̀ má bẹ̀rù ọ̀tẹ̀ ọba mi jìgàjìgà pálẹ̀ jìgì mú ṣe ń kọ́ àràmàǹdà òwíwo tó wọlé ikú tìpìlẹ̀ bámbám ọlọ́run bá mi agbáragadà pátá ńlá òkè balẹ̀ búgbàm adájọ́ ńlá tó lè gbádájọ́ àgbà sáwọn tí ó sẹ́ni dáhùn sí òrùlé ńlá kò tó gbogbo àgbálá ayé pátá ọba mi agbáragadà pátá ńlá jìgàjìgà balẹ̀ jìgì mú ṣe ń kọ́ àràmàǹdà ọba tílé ayé ò gbà ọ̀run ò gbà ó tún bá fi nú wa ó fi ṣe bùgbé. Ọba mi nílá nínú ọ̀làlá ọba mi jìgàjìgà balẹ̀ jìgì mú ṣe ń kọ́ àràmàǹdà adájọ́ ńlá ọba tí mo kìkìkì tí ò lè kì tán ọlọ́run ọba mi ò kàkà òkìkí o. Àpáta bá mi fi ewì kí ọlọ́run ní ìṣẹ́jú kan. DANSAKI o. Ọba tó dáadáa ọba tó dá dòdò wa tó dà wá sókè ayé o. Olùkàgbòde ọ̀run olódù tó máre Olódùmarè ọlọ́pọlọ tó dẹ́pọlọ lọ́pọ̀lọpọ̀ tó fi báwa ẹ̀dá ènìyàn táwa ń yára wa lọ́pọlọ ọlọ́pọlọ ènìyàn lọ́pọlọ omi ṣẹṣẹ ọpọlọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá wọ́n rí jẹ́ ọpọlọ tọ́lọ́pọlọ ẹ̀dá tó fọpọlọ gbé kalẹ̀ nípasẹ̀ ọpọlọ tó fi ṣe ẹ̀sìpẹ́rímẹ̀ntì ọpọlọ wọ́n wá kan sára lọ́pọ̀lọpọ̀. Ẹ ṣe òun gangan kan ní guest artist èmi náà sì pé mo kàn yá lọ ní ẹ bá bọ̀sẹ̀ ní lọ́nbí òun kọ́ ní guest artist èmi náà pè pàtẹ́wọ́ sí ọlọ́run níbi tó wà yẹn pàtẹ́wọ́ sí ọlọ́run. Hallelujah. Hallelujah. Ẹni Olúwa ṣe lóore o kó náwó. Ó ṣe mí o, ó ṣe mí o. Mo dúpẹ́ lọ́wọ́ Jésù o.
olùgbàlà o hallelujah mo wá dúpẹ́ ọ̀nìyàn ló kọ́lé alájà mẹ́fà tó jáde láyé mo dúpẹ́ lọ́wọ́ olúwa mọ̀ ṣeré o ìbá mi mọ̀ ṣeré o. Olúwa mọ̀ ṣeré o ìbá mi mọ̀ ṣeré o. Ọlọ́run mọ̀ ṣeré o bàbá mi mọ̀ ṣeré o. Óyè o. Hallelujah. Hallelujah. Amen. God bless you, sir. God bless you, Shola lórí gangan.